èjì rẹ̀ ni wọ́n èjì rẹ̀ ni wọ́n ọba ọmọ ni wọ́n ò ṣe rí fíhùn èjì rẹ̀ ni wọ́n. mo kí Táyé Lòlú mo ká má ká ìdè o ani máa bèjì rẹ̀ kò náwó sókè òkèlèjì rẹ̀. Táyé Lòlú abẹ́fẹ́ tó bèjì rẹ̀ lọ́mọ òkèlèjì rẹ̀. ọmọ Kẹ́hìndé Àdùkẹ́ Rámọ́tà pẹ́láyé òkèlèjì rẹ̀. aláìdààmú kò ní jẹ́ tọyán ẹ̀mí àṣẹ èjì rẹ̀. bá mi kẹ́lẹ́jì rẹ̀ èjì rẹ̀ èjì rẹ̀ sókun èdúnjọ́ bí ara máa ṣe ní òfúrúkẹ́ ń bá rẹ̀ lé. ọ̀sìn kì mí ká mi padà lẹ́yìn rẹ̀ gangan Táyé lẹ́rẹ̀ èjì rẹ̀ ọmọ Kẹ́hìndé èjì rẹ̀ pẹ̀kìlò rẹ̀ àpè fi ṣìrán o àtètè tí onílẹ̀ gbalẹ̀ ẹ̀dùn ọmọ àgbòrí ògiri fèrèfè ní òde kìlọ̀ òròjò wa kìlọ̀ wọn tẹ̀rọ òfèjì ní gangan. Táyé Lòlú ò Táyé ṣe Táyé Lòlú làásìmò mi dáadáa Látìfù Abẹ́fẹ́ Múkáìlà ọ̀sìn márùn kó mọ̀yàn fàǹdà ọmọ Kẹ́hìndé kọ́ Àdùkẹ́ Adé Rámọ́tà orí bàbá mọ̀ pàmòrè bàbá mọ̀ ṣe ọ̀sìn márùn ká mọ̀yàn fàǹdà alájà bí ó jìrá ó. Látìfù Abẹ́fẹ́ Múkáìlà Táyé ọ̀rẹ́ rẹ̀ ló rán mẹ́wàá mi o. Búkì o ọ̀rẹ́ rẹ̀ ayò rẹ̀ kò rí kóso rẹ̀ olùbádámọ̀ràn rẹ̀ Bùkọ́lá ìlú ní ọ̀dọ́ kan mi ló kàn wọ́n gangan ó pàkẹ́rẹ́ àgbáyé ó sì wá báńkì Táyé Lòlú èjì rẹ̀ mi dáadáa ìjìnlẹ̀ ẹlẹ́sọ̀kùn o orí Táyé Lòlú ṣe hàn gidi gan kò ní ẹ̀rọ lọ́wọ́ níjó tẹ́ Búkì yìí ní kí ọ púpọ̀ kìkì ọdẹnu lé ó pé mi bá kí ọ kí n tún kélé èjì rẹ̀ ọmọ Kẹ́hìndé ọmọ pé gbígbín bá ti fà ìkara wọn tẹ̀lé bí Táyé Lòlú bá lọ ọmọ Kẹ́hìndé onírọ̀sẹ̀ rárá o ọ̀rí Búkì yìí ní ń bá yín délé àwọn bàbá yín ọmọ Ògúnrè ọmọ abúlé ṣòwò èjì rẹ̀ ọmọ Ògúnrè ni wọ́n pè ká àwọn bàbá yẹn ọmọ Fúnsá ọmọ Arálóyin ọmọ Àgbágìrì ọmọ tó sàbí ògùn ó sì máa kí bàbá yẹn gangan ẹ̀yin lọ́mọ alápá tó ọmọ àti àyàbẹ̀gùn lẹ́nu ẹ mọ̀ pé ẹ̀yin lọ́mọ alábàjìgúndùn àbíyàn gbólópọ̀ lómi ọmọ aláká kòkòrò ọmọ afọ́gàngàn kánú ko ọmọ abúlé ṣòwò èjì rẹ̀ mọ̀ pé wọ́n gbọ́ wọn nù ó akínilẹ̀ bàbá kámánì ti màmá onígbòrí sanilé ìyá yẹn gangan onígbòrí bàbá mo kọ́ òmùrè bàbá bàjẹ́ ìkókò tìrì máyọ̀ o ọmọ ajẹ́ bàbá má jarúgbó lé o èrò gbórí ẹ̀kún wọn ẹ̀tọ́ ẹni àrà kan ti bá wọn jíjọ pa sàmbàsàmbà gbogbo ọmọ wọ́wọ́ ti jẹ eegun ọmọ òkúta gbẹdọ̀jà tí ó ta òkúta gbẹdọ̀jà tí ó gbówó lórí làwọn bàbá yẹn dáṣọ fún lẹ́yìn ń pè lélẹ́gùn ọmọ eégún mẹ́ta pín ní iṣu ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà lákùrẹ́ Táyé Lòlú máa gbọ́n ẹnu mi Látìfù o ìwọ jẹ èjì kan kémi ọjẹ èjì kan òkú bókítà tọkùn pàwòrán mi rí dìgbò sàmbàsàmbà gbogbo ọmọ ọwọ́ ti jẹ eegun ọmọ onírúwá mi délé òǹlẹ́mọ̀ bògiri lóde oníyọ̀wá mi délé Abẹ́fẹ́ mọ̀ bògiri lóde ògiri omi pọ̀ jọkà lọ ló bá dín kókó Àdùkẹ́ o
ẹ má màmá jẹ́ kó mi ó pọ̀ jọ ká mi lọ. Ìlọrin Àfọ̀njá tún nìyẹn inú dùn juyọ̀ ti jẹ́ mọ́ ilé wa. Ṣàó lọ́tún àmọ́yọ̀ lòsì akéwú gbẹ́rọ̀ máa fi wà látọrẹ ni. Ìlú tóbi tó yàn léegun àṣìlẹ̀kùn kúnlẹ̀ bàbá wọn. Ọmọ sùpò bí owó máa ṣàlọ aládé àgàtì o. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà ní orí Àdùkẹ́ Abẹ́fẹ́. Ọba ló sòyìn wọ èso ní túyín ká èso ní àyẹ̀ láyéláyé. Ijó àjùmọ̀jò kò ní díjọ́ ẹ̀yìn nìkan lójú àgbo. Ẹ ti sọdún èyí náà ẹ tún ṣe tẹ̀mí sí nínú owó nínú látọmọ tire pẹ̀lá ìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Àrídùnnú ẹ̀yìn kò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. Búkì ló rán mi wá ó pàṣẹ ìsàmọ́dún táyé lòlò. Àmàkàyìndé ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ máa ṣe òwélejì rẹ̀. Mo pé tọ́ba níta ní nǹkan rèwé látẹ̀kọ́. Mo pọ́lá mi lẹ́kọ̀ọ́ lèmi jẹ́ Ibrahim Idris àtẹ̀rẹ̀ yẹn fẹ́. Akẹ́rẹ́ àgbáyé àgbọ̀n tún pọ̀ níjà ìwé lọ́dọ̀ tiwa kan òpó ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.